Abẹ́fẹ́ adé ó mọ̀mọ́ kú ọdún ọmọ yàrá bó ti ń sọjọ́ bí lónìí mọ̀ pé òkú ọdún ó sì kú àṣeyẹ Ọlámilékan dákun mọ́hàn gbọ́ mi gbọ́dé dùn ẹnu mi ọmọ tó dúdú bíi kóró sí Abẹ́fẹ́ ó dákun mọ́hàn dágọ́ jọgọ ọjọ́ ní ọdún ẹ̀ lóde àìsàn wá nìkan Ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkú ní kékeré wà á dàgbà wà dógbó nílé ayé wà á bẹ́gbẹ́ pé wàhálà ló yọ ní ìyá rẹ̀ tó mọ rírì rẹ̀ ló pé wá bóun kọ́ máa rédùn náà tí ń sọjọ́ bí lónìí wípé òkú ọdún olóòkú ọdún sì kú àṣeyẹ ìyá rẹ̀ ọdún ayọ̀ pé kí á dé lónìí wá bóun kọ́ máa rédùn náà tí ń sọjọ́ bí lónìí lónìí wá mọ̀ kí ọ lónígbé jẹgbẹ́jọ ni ó ní mọ̀ kí ọ lónígbé jẹgbẹ́rìndínlógún wípé òkú ọdún ó ní ọmọ mi ni Akanni wá bá mi kí ayọ̀ òun ni ẹ̀yìn jó òun lábẹ́ fẹ́ jẹ́ nílé ayé ó ní kó pẹ́ láyé kan ìkése kó má ṣèyàn kú nílé ayé tó wá láṣẹ Elédùmarè ọba mọ̀mísí Àpèkẹ́ adé Àpèkẹ́ ní ẹ ṣeun ẹ kú tọ́jú òun ó ní kó wá nípa yín àrùn wá nígbẹ̀yìn dé nígbà kọ̀ọ̀kan ẹ máa jẹun mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ nílé ayé o láṣẹ Elédùmarè ọba Abẹ́fẹ́ adé ìlọ́wádìí ilé àwọn bàbá rẹ̀ mẹ́bí wọ́n lọ́mọ Modakeke àkọ́ráyé ọmọ ogun tẹ̀ lúdó ní ọ mẹ́bí wọ́n lọ́mọ akin lójú ogun mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ni mẹ́bí wọ́n lọ́mọ ogun sọ àní Modakeke lé o mo pé bí já ò bá wá sí mọ́ èmi Akanni ìlọsẹ̀lú dákẹ́jẹ́ dó máa wá wò bàbá ẹni tó máa tọ́ mi ṣe bí ẹni mi kúkú dé ara rẹ̀ ló mí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni Ọlámilékan mo ló kú ọdún Abdulwasiu mo ló sì kú àṣeyẹ Ọpẹ́yẹmí ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣàṣe mọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ǹjẹ́ tán bá ní ta ní nǹkan ewì kí ọ̀la tẹ̀ kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́láhì tara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.